gẹ́gẹ́ bí gbogbo wa bá ṣe mọ̀ pé lórílẹ̀‐èdè wa Nàìjíríà tá a wà yìí iná tá ń lò iná tí kì í pẹ́ lọ títí ni o ṣùgbọ́n nígbà tí NEPA tí ó bá mú bíìlì wá báyìí owó geere ni wọ́n mọ̀ mú wá tó jẹ́ pé à ń san ju iye owó iná tá ń lò lọ wọ́n lè ló mọ̀ mú kí àjọ tó ń bójútó iná mànàmáná lórílẹ̀‐èdè wa Nàìjíríà NAC ó ní kí iléeṣẹ́ amúnáwá mẹ́jọ kí wọ́n san 628 million naira nítorí pé iye tí wọ́n ń gbà lọ́wọ́ oníbàárà ó ti pọ̀ ju o àjọ tó ń mójútó iná mànàmáná lórílẹ̀‐èdè wa Nàìjíríà NAC mà ti fi kélé òfin báyìí ó ti fi gbé iléeṣẹ́ o tó máa ń pín iná mànàmáná mẹ́jọ fún bí wọ́n ṣe tàpá sí òfin iná oníbíìlì àwọn iléeṣẹ́ yìí òun ni NAC sọ pé wọ́n má kọ̀ láti tẹ̀lé òfin tí wọ́n sì fowó kún iye owó tó yẹ kí àwọn oníbàárà wọn tí kò lo mítà kí wọ́n máa san lóṣooṣù lọ o àwọn iléeṣẹ́ mànàmáná náà ni Abuja Electricity Distribution Company, Ìkẹjà Electricity Distribution Company, Èkó Electricity Distribution Company, Enugu Electricity Distribution Company àti Kaduna tó fi mọ́ Kano Electricity Distribution Company àti Yola Electricity Distribution Company. Wọ́n wá ní àwọn iléeṣẹ́ yìí òun wọ́n mọ̀ fẹ̀sùn kàn pé wọ́n mọ̀ fi owó kún owó iná o ìyẹn àwọn oníbàárà wọn o tí kò lo mítà láàrin oṣù keje sí oṣù kẹsàn-án ọdún 2024 tá a lò lọ yìí èyí mà ló wà nínú àtẹ̀jáde kan tí àjọ náà fi léde o lójú òpó ayélujára rẹ̀ tí wọ́n sì kéde pé kí àwọn iléeṣẹ́ yìí kí wọ́n san owó tó tó 628 million naira ìyẹn owó ìtanràn wọ́n wá ní yàtọ̀ sí owó ìtanràn yìí NAC mà tó pa á láṣẹ fún àwọn iléeṣẹ́ yìí pé kí wọ́n dá owó padà fún àwọn oníbàárà tí ọ̀rọ̀ kàn títí di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé òfin ti ọdún 2023 àjọ NAC kéde fífòfin de iléeṣẹ́ tó ń pèsè iná mànàmáná mẹ́jọ Abuja, Èkó, Ìkẹjà, Jos, Kaduna, Kano àti Yobe fún bí wọ́n ṣe tàpá sí òfin o fún bí wọ́n ṣe tàpá sí òfin náà àwọn oníbàárà àwọn iléeṣẹ́ ni wọ́n máa ń san owó ju iye owó iná tí wọ́n mú wá fún wọn lóṣù lọ ìwádìí wá fi hàn pé àwọn iléeṣẹ́ yìí wọ́n tàpá sí òfin o gbígba owó tí kò tọ́ sí wọn lọ́wọ́ oníbàárà àwọn NAC tí ń ṣe àjọ tó mójútó iná mànàmáná lórílẹ̀ Nàìjíríà ó ti wá fi ìkìlọ̀ alágbára kalẹ̀ pé ẹ̀yin oníléeṣẹ́ mànàmáná tá a fi ẹ̀sùn kàn yìí ẹ tètè dá owó àwọn oníbàárà padà torí pé iye tẹ́ ẹ gbà ó ti pọ̀ ju iye iná tẹ̀ mú wa lọ o àjọ NAC tó mójútó iná mànàmáná lórílẹ̀ Nàìjíríà òun ló sọ bẹ́ẹ̀ Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share dẹ̀ mọ́ comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé púpọ̀ tẹ́ ń tẹ̀lé wa o ní sùúrà wa láṣẹ Èdùmàrè a kò sinmi òpin ọ̀sẹ̀ Àdúràgbà Olúwatóyìn lẹ́ẹ̀kan sí i.